ọ̀rọ̀ yẹn wá jáde tó o bá jẹ́yàn o lè jẹ́yàn. ọwọ́ àrẹ́dì ẹgbẹ́ rẹ wá ṣe mistake ṣé bọ́ ọmọ nọ́mbà ọmọ àdírẹ́sì lè bí ọ̀rọ̀ tẹ wí ẹ̀dá kò ìgbàgbọ́ yé rẹ̀ kí n ṣàlàyé bá ẹ̀dá kẹ̀bá bọ́sẹ̀ bá àkókò yáwó èèyàn bá wọn àmẹ́rù wọ́n fẹ́ lò tẹ lọ́wọ́ gé láti fi dọ̀rọ̀ ọ̀rú ọwọ́ ànẹ́ni yìí ti ń ṣẹlẹ̀ bí wọ́n bá ti gbárùkù àndẹ́ ànẹ́ni báyìí wọ́n á lọ gbé síbi tí ò sáyé rẹ̀. sàbàbá tí wọ́n sọ̀rọ̀ yìí wọ́n iṣẹ́ ọmọ kékeré àfà wọ́n iṣẹ́ ọmọ kékeré ọ̀jọ̀gbọ́n sì ni wọ́n lèkún lè sọ̀rọ̀ àti ẹ má ti ọ̀rọ̀ sí wọn lẹ́nu pé àwọn náà sọ pé tó bá jẹ́ ní tí wọ́n ń sọ lè má yé wọ̀ níbo ni gbogbo wa wà látijọ́ yìí táà ti bọ́ tàtà sọ̀ lé lórí kí ló dé tí gbogbo wa ṣé ní láṣẹ gbọ́ wà sí ẹni àtàwọn àfáà náà ta fẹ́ fàbùsí kun ó ṣe wá jẹ́ ìsìn lóníkálukú ṣe wà bọ́ta lábáyábá yìí ti sọ báyìí tẹ́lẹ̀ ó ti mọ iye tó níkálukú náà ti sọ tó má flashback kó wa gbogbo àfáà ti ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí gbogbo tí oníkálukú náà ti fẹnu sọ sẹ́yìn ẹni tí ó beebu ti beebu ẹni tí ó wọ studio nítorí àfẹ́ ẹgbẹ̀rẹ̀ ti wọ studio ẹni tí ó parọ́ máa fẹ́ gbẹ̀rẹ̀ ti parọ́ máa fẹ́ gbẹ̀rẹ̀ ẹni tí ó lálẹ́ àfẹ́ gbẹ̀rẹ̀ ti lálẹ́ àfẹ́ gbẹ̀rẹ̀ oríṣiríṣi nǹkan oníkálukú ti ṣe lánàá kó tó dòní wàlá tantik binutikika ghayra shay'in yasurruka fil qiyamati an tara oníkálukú máa sọ tí ó máa bànújẹ́ lé ní má sọ látànà tó máa pìlẹ̀ fún ẹ tí wọn náà máa wò pé táwa ni ò lánàá tá ni ò ní past ẹ lọ mú fídíò tó máa ti sọ pé èyí tí mo sọ ni pé o gbogbo ẹni tó bá fẹ́ jẹ́ èèyàn láyé àfi kó jẹ èèyàn kó pa èèyàn kó dú èèyàn kó sì máa jẹ́ sínú pọ́ọ̀tù ẹ lọ mú fídíò yẹn wá tọ́lọ́ wọn òbí kó wá léèrè shahadatu zur ìjẹ́rìí èké ìbúra èké pé n tó ń sọ lélẹ́yìí báwo ló ṣe mọ n tó ń sọ inna Allaha inda lisani kulli qa'il gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ láyé ọlọ́run máa dúró lórí ahọ́n wọn ni ọlọ́run ni máa dáre tìyàn àfi tí ò bá gbọ́ lọ́run láyé lórí ahọ́n rẹ̀ tó yẹ pé ṣètánì ló ń darí ẹ̀ lókun ẹ má torí pé nítorí afẹ́ ní followers àbáfẹ́ nígbà kan àbáfẹ́ láwò kan ẹ má jà ṣàbòsí sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ 15-16 years ago gbogbo alẹ́ ká ti àgé ìsẹ̀ ń gbà náà ká sọ pé ẹ dákun ẹ jáde kílẹ̀ ń wí gan ẹ ṣàlàyé ọ̀rọ̀ yẹn fún wa bihajatin ila tahlil ọ̀rọ̀ yẹn ní ìdí àlàyé ẹ ṣàlàyé fáwọn èèyàn kó lè yé wa ana shaksiyan la atadakhal fi amrin ghayr wadih ọ̀rọ̀ tí ò bá yé mi mi kì í dá sí tí ò bá ti yé mi mi kì í dá sí la atadakhal fi mi ní wulẹ̀ dá sí ni. àmì tó ń wà ń ta yìí bàbá tí wọ́n sọ̀rọ̀ tó ṣe gẹ́gẹ́ bí ipò tí wọ́n wà àti kí ọlọ́run tó gbé wọn débi náà dé yìí náà wọn kàn lè lanu kankan wá sọ fún yín pé ẹ máa pààyàn rárá kódà apààyàn gan ò ní sọ fún yàn pé ká máa pààyàn apààyàn gẹ́gẹ́ fúnra rẹ̀ kò ní àlálà rẹ̀ pé àbí kó wà jáza rẹ̀ pé ẹ máa pààyàn kò sí ẹni náà láyé láyé pé gbogbo àwọn tí wọ́n máa ń mú dàkọjá lórí yàn wọn nígbà kan fi dàkọjá lórí àwọn wọn ní sọ láyé wọn ń pe wèrè ní wọn ń fapá ewúrẹ́ jiyàn fún di eléyìí ẹjọ́ ẹja ní sùúrù ogun tá à ń fa yìí ó làwọn tí àwọn tó jẹ́ sí pé ọ̀tá ìsìlámù làwọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ọ̀rọ̀ yìí náà wá ń lò pé ṣèbá àfa ara wọn ló sọ báyìí ṣèbá àfa kan lọ́run ló takò ṣèbá wọn ti ń takora wọn ti ń bára wọn jà ètò wọn lé ẹja yanjú ẹ ẹjẹ ìjọba pawọ́pọ̀ ká gbógun ti ìwà àbàjẹ́ ká gbógun ti ìbàjẹ́ jákọ̀ pawọ́pọ̀ lé lórí ká jagun yẹn pé ìbàjẹ́ ò dáa ìpànìyàn ò dáa ìtàjẹ́lẹ̀ ò dáa ìpọmọlọ́mọ lẹ́kúnjayé ò dáa ìpànìyànlẹ́kùn ò dáa ká gbógun ti yẹn ló kàn wá àmọ́ wọn sọ pé màmá jẹ ẹ wá ṣàlàyé tọ́mọ bí ọba náà léèrè ń sìn wọ́n lálàyé tí wọ́n ṣe lé lórí wọ́n ṣàlàyé lé lórí tí wọ́n wá sọ pẹ̀lú pò yẹn fìkà ní muftiyan wọ́n kàn wá sọ pé dandan ẹgbẹ́ kò sẹ́ńtì ò ní ọ̀rọ̀ àná gbogbo wa la ní ọ̀rọ̀ àná kò sẹ́ńtà ní ọ̀tọ̀ ọba bí ara tí ò nírun kò sínú wa kò sẹ́ńtò perfect kì í ṣe pé jọ́ta ládáyé náà labẹ̀ sí rìn akọ́kọ́ forúnkún bólẹ̀ tá a dọ̀tí ká tó nìtì ọlọ́run sì mọ̀ pé a dọ̀tí ká tó nìtì ní tí wọ́n ń sọ ń bẹ̀ fún ọ ni pé kò sí òkè téèyàn fẹ́ gùn tí ò ní kọ́kọ́ ṣe wàhálà ọ̀ làágùn kó tó fàágùn ọ̀ fàágùn ọ̀ làágùn kò sọ́kọ́ tó fẹ́ dá sí ò ní fẹ́ nàgà láyé ò ní fẹ́ ga láyé kó mọ́ nàgà torí nípa ń pè ní tó ga wọ́n máa ń nàgà lọ́mú ni wọ́n kò ní ṣe bàbá rẹ̀ náà fi sí wọn fi sí tòsí wàá náwó báyìí wàá ná ẹsẹ̀ ìtumọ̀ ẹni yẹn ẹni bá fẹ́ ga yóò nàgà tẹ́lẹ̀ ò lè dídé ránṣọ fún wọn kó má kọ́kọ́ ge yóò kọ́kọ́ ge bàjẹ́ náà á kọ́kọ́ baṣọ jẹ́ bí ìgbà tó fẹ́ baṣọ jẹ́ ló bá ń ṣe lójú rẹ̀ tó bá rán tán yóò wá di aṣọ ó máa wò ká wá ó dẹ̀ rán dáadáa ó dẹ̀ fit mi búrẹ́dì fúláwà gbanú náà kọjá kó tó di loaf ká tó máa rà kí wọ́n tó máa dùn there is senses in nonsense ní tó bá ń fún yàn ní bùkún náà ló lè fún yàn lábùkún dèdè tó pààyàn lẹ́ni náà lè pààyàn lẹ́kún inna ma'al usri yusra báyé ti rí náà nù. à ń sọ̀rọ̀ focus determination kì í ṣe pọ́n ní kó lọ pààyàn kò sí láyé kò sẹ́ni tí ó ga láyé tẹ̀sẹ̀ rẹ̀ onítìrín torí orí ìrìn ni ẹni tó sì gbé ìlú mẹ́wàá ẹni tó gbé 100 ìlú kì í ṣe gbé bàbá 100 ọdún o torí pé 100 ìlú 100 ẹ̀kọ́ 100 rírí ni ẹni tó wá lẹ́gbẹ̀ẹ́ àwọn tí ló 100 ọdún láyé inú abúlé iná náà bí òun sí ibẹ̀ náà ló ń dàgbà sí ìrírí tí ọmọ kékeré tó gbé 100 villages 100 towns ìrírí tó bá rí 100 years láyé ò lè rí o ní tí wọ́n ń pè nínú ìrìn àjò nìyẹn kì í ṣe wọ́n sọ fún ẹ pé lọ pààyàn àfi kó pààyàn àfi kó jẹyàn àfi kó ṣe gbàkan orí ló wà ń bẹ tí Kùránì là á mọ́lẹ̀ fún wa ayyaghtabu ba'dukum ba'dan tálù Kùránì sọ pé ẹ má sọ̀rọ̀ ara yín lẹ́yìn o
ó wá ní ayuhibbu ahadukum an yakula lahma akhihi maytan ẹ̀gbọ́n tálùkùránì wí odidi àfáàgbà tí wọ́n máa ń tọ́lọ́hún wí tálùkùránì wí yẹn tọ́lọ́hún ọ̀rọ̀ ẹ̀yìn lásán ni o ọ̀rọ̀ ẹ̀yìn lásán Ọlọ́hun fi wé ìjẹran ọmọ ìyá yẹn lẹ́yìn káàkà máa sọ̀rọ̀ ẹ̀yìn lásán ó ti rí lágbájá tipẹ́ tó bá rí ń sìn kò sí mọ́tò lọ́wọ́ rẹ̀ mọ́ tó bá rí ń sìn kódà gbogbo ẹsẹ̀ bu ni àwọ̀ rẹ̀ ti wá ṣá kódà ó pè mí lánàá ó lè fi ń pa àwọn àtàwọn ọmọ òun kódà ìlà tó lò jáde yẹn ọwọ́ mi ló ti wá ya kódà ìyá lágbájá ọkàn wò báwọn ni kọ́bọ̀ sí lọ́wọ́ rẹ̀ o in fact mo send 1,500 sí lánàá ni in fact nígbà tí wọn àtàwọn ọmọ rẹ̀ tẹ́bí pa wọ́n ilé mi ganan ti wá mu gàrí lọ́sàn-án gbogbo yẹn pátápátá ríbà ọ̀rọ̀ ẹ̀yìn lágbájá mọ́tò tó rà yẹn mọ́tò tí ò ní pààtì máṣíìnì yẹn àlòkù ni wọ́n fún ni bàtà tó wọ̀ yẹn àti bàtà àfa lágbájá ni ṣe wọ́n kò fún ni ọ̀rọ̀ ẹ̀yìn Ọlọ́hun kọ̀ ẹ wò mùkọ́ ránà tọ́lọ́hun fún tọ́lọ́hun fi wé ọ̀rọ̀ ẹ̀yìn ó fi ẹran tútù ẹran ọmọ ìyá yẹn human flesh ló fi wé ọ̀rọ̀ ẹ̀yìn ẹni tó bá ń bú lẹ́yìn náà òun jẹrin lẹ́yìn nìyẹn náà ẹni tó ń sọ̀rọ̀ lẹ́yìn òun jẹrin náà nù Olúwa ní fákàrí him tumuhu ẹ̀yin gangan kọ̀ kó possible kẹ̀kẹ́ gbẹ́ran èèyàn dání kẹ́yìn sọ pé ẹ̀yin gangan fúnra yín yóò rùn sí kò lè dùn mọ́ inú kẹwàá kan sọ pé kí náà ṣe ìsinmi pọ́ọ̀tù fún yín kan ní human flesh kó sì máa fi jàmàlà kínú rẹ̀ máa dùn kó máa fi jẹba torí kó lè ká tó wá sọ pé ẹ wo ọ̀rọ̀ ẹ̀yìn lásán Ọlọ́run pè ní ìjẹran ẹ̀mọ ìyẹn ní lẹ́yìn sọ wọn sọ pé nítorí pé o fẹ́ wáyé nsìn ní àfi kó máa jẹran èèyàn lórí ẹ̀rìn ìyàwó ni ẹ má jà ṣàbòsí babanja ìjà parí ẹ̀ kò sórí kankan bẹ̀ ẹ má jà wá ọ̀ràn fúnra wa lágbájá ló sọ pé àmìlò ló sọ pé gbogbo oníkálùkù tó ń sọ̀rọ̀ yìí náà oníkálùkù náà ti fẹnu dáràn oníkálùkù náà ti fẹnu jáwáyà ẹlòmíì ò ní kankan ẹnu lásán ló ti fi dá wàhálà lẹ̀ oníkálùkù mọ̀ pé ọjọ́ òní ń bọ̀ wọ́n máa challenge authority kó wá tó wá gbọ́n tó sọ fún di eléyìí ẹjọ́ nítorí tọ́lọ́hún torí Ànábì wa Muhammad gbogbo àwọn afáwọn oníwàásí gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ gbogbo ẹ̀yin tí ẹ̀yin náà misunderstand them misinterpret ọ̀rọ̀ yẹn mi ò sọ tí wọ́n sọ o ní ìdẹ sọ pé bẹ́ẹ̀ lórí o nítorí yé mi lèmi ń sọ èmi kì í sọ tí ò bá yé mi ní tí mo mọ̀ tó dá mi lójú ni pé wọ́n lè sọ pé yá dandan ni kẹ́ nítorí pé o fẹ́ jẹ́ èèyàn láyé ń sìn ọmọ àlọ́ jẹrin èèyàn kò possible now ìwọ gangan ò lè jẹ́ ká má fi ṣàtìjẹ́ fún ẹgan ò lè jẹ́ ká má bù fún wọn ní tútù kó yá máa mí ní tútù bẹ́ẹ̀ ò lè mí kò sí bó ṣe dájú tó mo gbọ́ wá sí kan lẹ́nu bàbá Mùdé Markaz wọ́n ní kódà àwọn tó máa ń pa màálù làbátíọ̀ fẹ́ẹ́ sí pé àwọn náà máa ń mú ọ̀bẹ náà máa ń pa màálù bàbá ní bó ṣe ń fojú rí ẹ̀jẹ̀ lójoojúmọ́ yẹn wàláhì wọ́n ní bàbá ní tó máa fi kúrò láyé kò lè gbádùn ara rẹ̀ dáadáa ẹ̀jẹ̀ tó ń fojú rí lójoojúmọ́ yẹn lójoojúmọ́ bó ṣe ń pa màálù tó ń rí ẹ̀jẹ̀ odidi ẹ̀mí kan tó ń ṣàn lójú ẹ̀yìn bàbá ní ẹni ẹ̀ ò lè enjoy rẹ̀ tó fi kú torí pé tó bá padà yá anxiety ṣọ́ọ̀kì ẹ̀jẹ̀ tó ń rí lójoojúmọ́ yẹn gbogbo kí ni ẹ̀ padà bọ̀ wá bá yóò máa wò bí vision báyìí pé àti wọ́n sọ pé odidi èyí gbogbo ẹni tí ẹ̀mí èèyàn bá bọ́ lọ́wọ́ ẹ̀ tó bá mú ọ̀bẹ gbọ́ àbí gbogbo ohun tí èèyàn máa fi ṣe ṣùtá fún yàn ẹ̀jẹ̀ ò yọ gan lára ni ó fẹ́ nǹkan sí lára ni ó rọ nǹkan bò ni ó sàsí ni ó pè lápèta ni ó pè lápèpa ni ó tì í lágàdàgodo ni ó da nǹkan sí lára ni gbogbo nǹkan ó fi nǹkan sóúnjẹ ẹ̀ fún ni tí ẹ̀mí èèyàn bá fi bọ́ lọ́wọ́ rẹ̀ sí ẹni náà láyé onítọ̀hún ò ní kú dáadáa yóò tún wá kó bá wọn ọmọ rẹ̀ kò ní àtúbọ̀tán kò ní tó bá gòkè dáadáa kò tiẹ̀ lè gún dáadáa kò tún wá ní sọ̀kalẹ̀ dáadáa bẹ́ẹ̀ dá anakula àti wá sọ pé bàbá yẹn sọ pé ẹni tó bá fẹ́ jẹ́yàn níbo ni gbogbo àwọn látijọ́ yìí tó wáyé pé torí àwọn táìsì tí wọ́n ń fi lè ṣe references pé wo abẹ́yà ti sọ pé amẹ́ríkà sọ pé ẹni tó ọlọ́pàá rẹ̀ máa kó máa pọ̀ yes ọlọ́pàá máa kó anybody tó bá àlẹ́ jiyàn wrongly tó bá defame yàn wrongly ẹni tó máa kó apọ̀ o ẹnìkan ni wọ́n ti sọ ń jò ní pé kí ló kọ ẹ̀ àwọn tó tiẹ̀ ní bench warrant lọ́rùn sí ẹlòmíì tí wọ́n lẹ́nìkan ti ní 27 báyìí ìkan náà ọmọ ayá tiwa yẹn òun ti ní tó 9 sí 10 báyìí tó sá káàkiri níbi ká sọ tójú wa ò tó ká parọ́ mọ́ èèyàn wọ́n á ní kó wá sí kóòtù kó wá defend rẹ̀ wọ́n á sá káàkiri ẹlẹ́ṣẹ̀ kan ò ní lọ láì jìyà o gbogbo amòkùn ṣèkà ọmọlọ́mọ lẹ́kúnjayé ìpààyàn sára ìpààyàn sáyé ìpààyàn sọ́run gbogbo ẹnikẹ́ni tó ń ṣe gbogbo wọn láṣìírí wọn níbò pẹ̀lú ògo Ọlọ́run pẹ̀lú àṣẹ Ọlọ́run Olúwa gan ti gbé òfin kalẹ̀ ó ní wà máa ń kọtà láàmú mìíràn bó ti àyè tí ò tẹ̀ ti lo mùmí ní gan wà ó ní láǹtẹ̀ múta ó ní kíní kan kullu nafsin za'iqatul maut ó tún wá sọ láyè kan ó ní láǹtẹ̀ múta nafsu illa bi idhnillah kò sẹ́mi náà tí ó jáde lára àṣẹ Ọlọ́run fi jáde àmọ́ ní sábà bí tẹ́mi yẹn fi jáde yóò jẹ ìyà o kò sí ọgbọ́n tó fẹ́ dá sí yóò jẹ ìyà gbogbo ẹ̀mí tó sì ti bọ́ pátápátá ìkẹkùn tí ìdíwájú Ọlọ́run o torí pé ẹyọ kan náà lẹ̀mí ẹ̀mí kẹkàn o gbogbo ẹ̀mí tó ti bọ́ láti jọ́ tọ́lọ́run ti dáyàn eréjìnrín yìí láàárọ̀ bíkì rọ́bì àtàn ẹ̀mí yẹn bó ṣe ń kú yẹn tún lọ wọ bòmí ni tún lọ bẹ̀rẹ̀ iṣẹ́ torí pé tẹ̀mí bá ti kú kò sọ́lọ́ nìyẹn Ọlọ́run sì ní kú àmọ́ ìpànìyàn ẹni tí ó bọ́ ń bẹ̀ ẹni tó bá ti lọ́wọ́ ń bẹ̀ rí kò lè lọ scot free o fún délé àfáwà khalifa ahlan wa sahlan wa marhaban bikum ẹjá gbọ́rọ̀ Ọlọ́run yé ẹjá gbọ́ra wáyé ọ̀tọ̀láyé ìjà ọ̀tọ̀láyé òdodo min babil haqqi لازم أن نقول الحق أن نكون مع الحق tó bá ti dòdòdó كما سئل الشيخ الطنطاوي يوما يا شيخ الطنطاوي لماذا دائما تقول الحق
قال أجل كيف لا أقول الحق أنا أقول الحق لله لا للناس إذا قلت الحق يرضى من يرضى ولا يرضى من لا يرضى òdodo lòdodo máa jẹ́ olórúkọ méjì tí ó máa jẹ́ tó jòdodo lọ ti gbogbo wa pátápátá níjọ́ tó yẹ ká ti jẹ jáde tipẹ́tipẹ́ pé kíní yóò dá o kíní ọ̀rọ̀ tó sọ ẹ wá bá wa ṣàlàyé innama hadhihi bihajatin ila tahlil bàbá ẹ dákun àwọn ọ̀rọ̀ yìí ẹ bá wa ṣàlàyé kó yí àwọn èèyàn kó lè bá yé torí ọ̀la kan oníkálukú dákẹ́ àsọ̀rọ̀ ńjọ́ náà ó wá di pé ńgbà tí kan ṣẹlẹ̀ náà sìn oníkálukú wa ń bọ́ta lágbájá sọ báyìí ó tún wá tẹ́sẹ̀ nu àwọn àfáà náà ta ni oníkọ̀rọ̀ ta ni ó tọrọ abíyá tí ò nírun ta lẹ nínú wa ẹ mọ iye àfáà tó ti wọ studio fún àfáà ẹgbẹ́ rẹ̀ ẹ mọ iye àfáà tó ti fa àfáà ẹgbẹ́ rẹ̀ wálẹ̀ nítorí pé òun náà fẹ́ hàn nítorí pé èmi náà fẹ́ jẹ́ nǹkan ẹ mọ iye àfáà ẹ mọ iye àwọn akúrọ́mọ́ ní takoni tí kì í bá ṣọ̀rọ̀ kó di ọ̀rọ̀ kọ́ọ̀tù dìgbà ó dà wọ́n sìn oníkálukú ní sítra ìtìbí kọ́ máa kó ogun tó oníkálukú náà ti sọ rí níjọ́ tí social media ò tí ì dé ẹlòmíì ti wà rí ó yẹ pé wọn ò gbọdọ̀ gbọ́ tó jẹ́ ìmáàmù lónìí tó yẹ pé tí àwọn ìjọ rẹ̀ bá gbọ́ wọ́n lẹ̀kọ́ pa lórí múbàrí ni yóò wẹ̀ ẹ̀yìn ẹ̀ báyìí kò ní rẹ́ni kankan bẹ̀ níbi ìwà tẹ́lómi ti wù àmọ́ al-islamu yajubu ma qabla tó bá ti lọ nìyẹn ọlọ́run tó ní wá gan sàtárù ló ń gan fúnra rẹ̀ ọba tí máa bò ní láṣìírí ni gbogbo tá a ti ṣe ti bò wá láṣìírí ti bò kó wá láṣìírí tó wáyé kó fẹ́ tú àwọn èèyàn láṣìírí ni nǹkan ó le gan ni ó bò wá láṣìírí débi gbogbo nǹkan kódà ó bò wá láṣìírí débi tibítibí náà láàrin lọ́kùnrin lóbìnrin ó ní náà bò wá yín láṣìírí torí pé tí ń bá tú yín láṣìírí lórí ìyẹn ẹ kàn máa bó kó àwọn èèyàn títì ni lágbájá ti kẹnu sí ìyàwó mi rí ọ̀nà tí ó fi hàn lè mọ̀ ní ó máa wá lágbájá ti ṣáàtì ìyàwó mi rí ọ̀nà tí ó fi hàn lè mọ̀ ní ó máa wá mo bá lágbájá àti lágbájá mo bá ìyàwó mi àti lágbájá tájọ́ ọlọ́run wá gbófin kalẹ̀ báwọn kọ́ la ṣe mú òfin tèmi lélẹ́yìí o ẹ lọ wọ ẹlẹ́rìí mẹ́rin wá ni ẹlẹ́rìí mẹ́rin yóò sì rí wọn lórí ara wọn báyìí kì í ṣe pé àjọ jókòó abáwọn nulẹ̀ tí wọ́n jọ jókòó tira wọn wọ́n jókòó sẹ́sẹ́ ara wọn kọ́tún ni wọ́n jọ fara kanra kọ́ là ń sọ wọ́n jọ ń sọ̀rọ̀ kọ́ là ń sọ wọ́n ti gbogbo lẹ̀kùn mọ́rí kọ́ là ń sọ ẹ bá wọn lérí ara wọn báyìí Sheikh Awal wọ́n wà lórí ara wọn tí wọ́n máa ṣe tìbí wọn tẹ́ni àkọ́kọ́ ó dé pé mo rí yín o táwọn náà sọ pé thank you kú rírí akíwọ náà ẹni yóò tún lọ wẹ́nì kejì wá tẹ́nì kejì yóò tún dé táwọn méjì yóò tún sọ pé a rí yín o táwọn tí wọ́n bára wọn ṣe nǹkan tún sọ pé ẹ ṣeun o ẹ kú rírí o ẹ kú fojú lóúnjẹ wa ẹṣẹ́ ń gbádùn wa àwọn méjì yóò tún bọ́ táwọn tún lọ wẹ́nì kẹta wá ẹnì kẹta ó tún tẹ̀lé wọn dé wọ́n tún jọ panupọ̀ pé a rí yín o ẹ kú ẹṣẹ́ àkúgbádùn àwọn náà wọ́n sọ pé ẹ ṣeun ẹ̀yin náà kú rírí o ẹ kú fojú lóúnjẹ o ṣẹ́ ń gbádùn wa ẹ máa wo fíìmù wa lọ wọ́n tún wá lọ wẹ́nì kẹrin ẹnì kẹrin wà pé wọ́n máa tún wá dé kóòtù nínú ṣẹ̀ríà ó tún bí wọ́n pé ṣé lóòótọ́ lè ṣe ṣìnà àwọn méjì bá tún mú Kùránì tán búra pé wallahi tallahi thumma billahi alladhi ghayru afalọ́hun tó lẹ́mí àwọn búra tán parọ́ gan irọ́ náà tún pa o wọ́n ní wallahi àwọn ṣe ṣìnà àwọn tó tún sọ pé àwọn jẹ́rìí gbé wọn yẹn tán jẹ́rìí takò wọn yẹn wọ́n á tún na àwọn yẹn ní 80 blala wọn wá gbọ́dọ̀ dá sí kankan láwùjọ mọ́ kò sí tọ́lọ́run fẹ́ ló ń bẹ ju pé ó fẹ́ boko wá láṣìírí ni ó fẹ́ boko wá láṣìírí kì í ṣe pé a sọ pé kéèyàn máa lọ ṣe ṣìnà tó bá ṣe ṣìnà tójú ẹ bá kó mbẹ ìwọ náà ló dáyà rẹ jẹ nǹkan kan ò ní kan lọ́hùn ó ti yé nǹkan kan ò ní ṣe lọ́hùn náà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ táwọn bá lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ dákun ẹ má tún dákun wàhálà ẹni tí ò bá ti lè parí nǹkan kó má dákun ẹ fi ọ̀rọ̀ bàbá mufti lẹ̀ mufti sọgbà mufti sọ̀wọ̀ kò sí ẹni náà tí ò ní ṣàpá art kò sẹ́ni náà láyé gbogbo àwọn afáà tó ń sọ̀rọ̀ lélẹ́rí sọ ìrìn àjò rẹ 15 to 20 years ago ọdún ọ̀pọ̀lọpọ̀ lè wà lé kí Facebook ló kàn help ẹlòmíì ló sọ ẹlòmíì di nǹkan pàtàkì ló jásí pé lẹ́ni ẹlòmíì náà wọra ẹ̀ pé àwọn ti tó nǹkan àwọn ti dìgbà àwọn ti dáwó lára àmọ́ àwọn tí kì í ṣe pé Facebook ló promote wọn Facebook kọ́ ló já mọ̀ wọn ẹ já kí wọn tí wọ́n ti exist before Facebook wọ́n ti ń ṣe nǹkan before Facebook ẹ já kí wọn opportunity ẹlòmíì ní lónìí ẹlòmíì kan wà fortunate online tí ó wá sọ online sí oníkálukú ṣe máa wà lábúlé oníkálukú wà pẹ̀lú jàmọ́ rẹ̀ oníkálukú wà nù mọ́ṣáláṣí ẹ̀ ẹ má jà fira wa tayín ẹ já fún àwọn tó bá ní ẹ̀tọ́ fún wọn lápọnlé wọn tó bá ti lọ ó ti lọ ìtẹ́ ṣàlàyé ìtẹ́ sọ fún wọn ni pé wá ṣàlàyé ẹ dákun bàbá ẹ bá tún àlàyé ṣe ń tẹ̀ ń sọ níjọ́ náà kò yé wa dáadáa ó yẹ sọ fún wa pé yé wa ń sìn káwọn èèyàn lè gbọ́ yé dáadáa àmọ́ kì í ṣe báwa sọ dìgì táyín a máa fi táyín lágbájá àmẹ̀dò kíní kan ẹgbẹ́ tó sọ kíní kan a sọpọ́tì àwọn oníṣọkúsọ o àwọn tó ti sọ lánàá yẹn ṣe rí àwọn tó ń sọ lénìí ní western life tá à ń lò lọ yìí falyanzur ma yaqul kó ní kálukú gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ falyattaqillaha alqa'ilu walyanzur ma yaqul kí gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ ó ṣọ́ ní tó fẹ́ sọ kó sì bẹ̀rù Ọlọ́run pẹ̀lú tó fẹ́ sọ àyè àsìkò ikọ́ láyè sọkúsọ kóra long line gan à ń sọ̀rọ̀ approve àṣírí oníkálukú lọ ti bọ́lẹ̀ àṣírí kìnnì kan bẹ kìnnì kan no àsìkò yẹn kọ́ la wà wọ́n fẹ́ ṣàṣírí inú ilé rẹ̀ àṣọ pé kò má fún wa ló kọ́ lọ́hùn àmọ́ kìnnì kan ẹ wà lọ wa wọ́n wà jókòó sórí igi lókè wọ́n máa pe ó kọ́ kan ó kọ́ àjọ̀nú kan pé ṣàṣìkò ìlà wa yìí oníkálukú ti wà very very oníkálukú jókòó ẹ̀jẹ̀ má sọ̀sọ̀ kú sọ̀ má wíwí kú wí tí wọ́n pilẹ̀ fún wọn náà lọ́la àbáwọn ọmọ rẹ̀ tójú màá ti ọ̀pẹ́ kí lórí tí wọn náà sọ báyìí àwọn ètò tí lọ ẹja fi gbogbo yẹn lẹ̀ ẹja fi gbogbo wọn ìṣọmọ kékeré táwa sọ pé bàbá no gbogbo ẹ̀ náà la níbi tá a kù sí tá a bá ń sọ̀rọ̀ lọ́wọ́ àṣàgbà ọ̀rọ̀ tá a bá ti sọ tán ọ̀rọ̀ ṣàgbà wa
kò sẹ́ni náà láyé. Níjó ni náà bí kánú àwọn akọrin nílẹ̀ Yorùbá, mo forúkọ wọn ṣe sára, náà akọrin fújì, náà àwọn tó kù ní àgbààgbà lónìí, náà àwọn ní fújì, ẹni tó jẹ́ bí bàbá tó kù lónìí. Ẹnìkan wá lọ interview wọn nulẹ̀, wọ́n wá ń play késẹ́ẹ̀tì kan tí wọ́n ṣe tí wọ́n fi sọ́pọ́ọ̀tì Àyìnlá Ọmọwúrà, wọ́n fi ń bá ẹnìkan jà. Àyìnlá Ọmọwúrà ẹnìkan jọ ń jà nígbà náà lọ́hùn. Àwọn olórin tí mo sọ tó jẹ́ olórin fújì méjì làwọn náà, ìkan tẹ̀lé Àyìnlá Ọmọwúrà, ìkan tẹ̀lé Fatai Olówónyọ̀. Ẹni tí mo wá sọ pé wọ́n interview lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, àwọn náà tẹ̀lé Àyìnlá Ọmọwúrà ni wọ́n fi ń bú Fatai Olówónyọ̀. Ẹni yẹn wá ní àmọ́ gbádùn yín gbà náà láyé gbá láyé àwo, ọba play orin yẹn. Wọ́n wá ń bi wọ́n pé kí ló ṣẹlẹ̀, ìṣẹ̀lẹ̀ wo ló ṣẹlẹ̀ tẹ́ fi wọ studio tẹ́ fi ṣe tó báyìí. Wàláì sọ ẹ rí lára bàbá yẹn pé wọ́n regret ọ̀rọ̀ yẹn. Wàláì ẹ rí lára wọn pé wọ́n regret. Wọ́n ní èmi kì í fẹ́ gbọ́ mọ́, mi kì í fẹ́ késẹ́ẹ̀tì yẹn, àwọn ò fẹ́ fi tí àwọn gbọ́ mọ́. Àwọn náà ṣe o, àwọn gẹ́gẹ́ náà ṣe o. Wa kullu insanin wa al-Qur'ani alzamnahu ta'irahu fi unukihi wa nukhriju lahu yawma al-qiyamati kitaban yalqahu manshura. Ikra kitabaka, àwọn náà ṣe késẹ́ẹ̀tì yẹn o. Wọ́n wá ń play fún wọn, kafa bi nafsika al-yawma alayka hasiban. Àwọn gẹ́gẹ́ wọn wá fẹ́ gbọ́ pé no. Ayuhibbu ahadukum an yakula lama akhihi maytan fakarihtumūhu. Bí ẹ ṣe lè, bí ò ṣe rọ̀ yín lọ́rùn kẹ́ jẹ ẹran ọmọ ìyá yín ní tútù kan gbé fún yín báyìí kẹ́ sì jù sẹ́nu. Bẹ́ẹ̀ náà ni gbogbo ohun tí èèyàn bá ti ṣe sẹ́yìn níjọ́ tó bá fojú rí yóò máa kábàámọ̀ rẹ̀, kí ló dé tí mo wá ṣe. Kí ló bí àyá Al-Qur'ani ma li hadha al-kitab la yughadiru saghiratan wala kabiratan illa ahsaha. Kí ló bí àyá Al-Qur'ani yẹn. Ṣèbí jọ́ tí èèyàn bá rí gbogbo tí èèyàn ṣe ní kọ̀rọ̀ àti ní gbangba ni, tí kẹ̀kẹ́ rẹ̀ sọnù mọ́lọ́n lọ́wọ́ ń bẹ̀. Táwọn á gbé fáìlì fún wọn pé fúnra rẹ̀ ó yá máa ṣí máa kà kó má rí iye irú àgbákò wa lélẹ̀. Kí ló dé tí mo ṣe tó báyìí. Ìwé yìí ò tiẹ̀ wá bò mí láṣìírí, gbogbo ohun tí mo ti sọ pátápátá láyé ó náà ń play fún mi yìí. Ṣe é pé yóò mọ̀ bàyánú jẹ́. Bàbá olórin fújì náà wá ní ó bá wọn nú jẹ́ gan. Wọ́n á sọ ní ìgbà ìwé ni, ìwé ló dà wọ́n láàmú. Ewo mọ̀détọ̀ yẹn wọ́n fẹ́ máa bí wọ́n fọ́dálì, wọ́n ní má sọ̀rọ̀ lọ́bẹ̀ jásùn kan mi. Torí kẹ́sẹ̀tì yẹn tẹ́ bá gbọ́, kíní kan Olówúrẹ́, kíní kan Olówónyọ̀, ọmọ ìyá onípákò, kíní kan bàbá ẹ̀gbọ́n rẹ̀ ó kú sí kíní kan tán pa Ságége, kíní kan àwọn ọ̀rọ̀ ńláńlá. Tó yẹ tó bá jẹ́rú àsìkò ní defamation of character, wọ́n bóyá kóòtù ni gbogbo wọn jọ dàgbà sí. Àmọ́ báyìí ti rí ńgbà náà nìyẹn. Onísìn iṣẹ́ àsìkò sọkúsọ mọ́, oníkálukú ojókòó jẹ́. Dákun ẹ má jẹ́ tún bu petrol sínú iná tí ń jò lọ́wọ́, ẹ má jẹ́ bu petrol sí. Oníkálukú ojókòó jẹ́. Wọ́n ti ní káwọn afárá lọ ṣiṣẹ́, ẹja ṣiṣẹ́, kò sábúrú mbẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe nǹkan ńláńlá lọ́wọ́, mò ń kọ́ mọ́ṣáláṣí lọ́wọ́, mò ń ralẹ̀ lọ́wọ́, mò ń ṣe gbá kan lọ́wọ́, ẹ ṣe secretly. Ẹ bá parí ẹ̀ tán, ẹ pa àwọn èèyàn sí kẹ́ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Gbogbo bí tẹ́ ti ń ranú náà kò ní blọ́ọ̀kù, gbogbo ẹ̀ ò ní blọ́ọ̀kù. Tẹ́ bá ṣe tán, èèyàn kí announce the process. Tó bá di achievement lẹ́yìn máa tó post pé mo dúpẹ́ mo láṣeyọrí lórí ẹ̀. Inú ọmọ bí àwọn tí ò rí ṣe, wọ́n mọ bínú sínú oníkálukú náà wọ́n kó wọn káàkiri pé àbí lágbájá ni, àbí lágbájá, àbọ̀rọ̀ tí bàbá kan ti sọ rí pé ẹni tó bá fẹ́ jẹyàn, báwọn eléyìí bá ṣe jẹyàn àbọ̀ ti jẹyàn ni. Oníkálukú náà wọ́n fi wá kó wọn káàkiri. Irú àwa kò sẹ́ni tó lè tiwa mọ́, kò sẹ́ni tó lè tiwa ń tìkùtì mọ́ àtira wa. Nítorí ọlọ́run bá mú wa náà láṣẹ ẹmọ yẹn tó ti kú ni. Lọ́dún tó lọ yẹ ẹmọ yẹn tó kú, ẹmọ yẹn tó ti lọ. Ìyá mi Adéọlá Láyọ̀ ẹ káàbọ̀ mà, Ustaz Awal Adéọlá Muhammad Qasim ẹmọ yẹn tó ti lọ ni. Kí la ní dúpẹ́ lé lérí, kí la ń wá káàkiri, kí la fẹ́ dà tá ní dalẹ̀. Ayé tó jẹ́ pé ayé yẹ̀yẹ́ ni. Níjọ́ tí Fátímà ọmọ Ànábì kú, wọ́n gbé dé ti sáré tí wọ́n gbẹ́lẹ̀ tán, wọ́n wá ń sọ fúnlẹ̀ pé ìwọ ilẹ̀ yìí ẹni tó fẹ́ ṣe tẹ̀lé wá ní ìwọlẹ̀ ṣó mẹ́ta gbé wáyé àtàrí fún ìnàmọ́ni àtẹ́yìn nàbíyà ìwọlẹ̀ ṣó mẹ́ta gbé wáyé. Innama hiya bintu rasulillah bintu afdali khalqillah bintu safiyil khalqi bintu khatamin nabiyyin bintu imamil mursalin. Wọ́n kà fúnlẹ̀ ilẹ̀ ní ẹ̀mà kárí o ẹ̀kọ́ àtótónu ma ana bibeiti nasabi wala hasabi. Èmi ò ṣe family house ẹnìkan, ẹ má ka ọ̀ràn sùn nípa ilé lágbájá kan ẹnìkan. Àwọn tó ju ẹni tẹ́ fẹ́ sìn lọ wọ́n ti wà nù mí. Gbogbo ànábì Ọlọ́run nù mí náà wà. Bàbá rẹ̀ gan tó jẹ́ bàbá rẹ̀ gan, èmi mo gbé bàbá rẹ̀ mi. Ẹ̀ṣẹ̀ wá sọ pé ọmọ lágbájá ni àbí nítorí kíní má má ṣe kíní. Ẹ̀sìn tẹ́sìn. Bal anni baytul amal wal jaza. Èmi tẹ́ ń wo ilé iṣẹ́ ni, iṣẹ́ tẹ́yàn bá ṣe lórí mi yóò wá gbẹ̀sẹ̀ nínú mi ni o. Kí wàá là ń lé nínú ayé, kí la fẹ́ para wa fún, kí la ń jẹ́yàn fún, kí la ń wá káàkiri. Ọmọ tó pààyàn lọ yìí ní ìsìn tó bá pa tó wà successful náà, ẹ dákun tó bẹ́ẹ̀ kò lè torí ẹ̀ ní 1 billion lọ́wọ́. Mo tún sọ lẹ́ẹ̀kan sí, mo tún repeat again, kò sí àfáà náà ní Nàìjíríà yìí, má jẹ́ sọ Nàìjíríà, àwọn ilẹ̀ Haúsá àwọn ṣe business wọn kò kíní ní gbogbo ilẹ̀ Yorùbá kọ́ kó gbogbo àfáà papọ̀ kò sáà àfáà tó ní 1 billion lọ́wọ́ cash ní account tó wà ní account yẹ cash ní èso asset o 1 billion naira kò sẹ́ni tó ní lọ́wọ́ tó wà láǹbá káàkiri ilé àmà torí ẹ̀ lè ra wá káàkiri fún mi náà fẹ́ dàbí lágbájá mo fẹ́ ṣe bí lágbájá mi náà sa eré kéwò ló ń sá
tó bá fẹ́ dolówó wàá ṣiṣẹ́ bí olówó, tó bá fẹ́ dọlọ́lá wàá ṣiṣẹ́ bí ọlọ́lá, tó bá fẹ́ dọlọ́rọ̀ wàá ṣiṣẹ́ tí àwọn ọmọ ọlọ́rọ̀ máa ń ṣe, wàá ṣe wàhálà, wàá hustle dáadáa, ìṣe pé ojókòó sójú kan wá retí pé 1 billion wà bá ń bẹ̀, má bínú ẹ̀jẹ̀. Fún di eléyìí kò ní jù báyìí lọ bó ṣe gbé yé mi sí nìyẹn o, Ọlọ́run kò ṣe ra fẹ́ nìkan.